Ìlú Ìṣẹ̀dẹ̀ gbàlejò gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà tí ó wá láti wá kírun ọdún Iléyá eléyìí tí ó wáyé lọ́dún 2024 tí a wà nínú ẹ̀ yìí. Ọdún Iléyá ọ̀hún ní gbogbo àwọn tí wọ́n jẹ́ jàmá mùsùlùmí ti láǹfààní láti fetígbéyàwó ọ̀rọ̀ bí Imam Olúgbàmí Abdulhadi bí ó ṣe sọ di mímọ̀. Lẹ́yìn tó fi wọ́n kírun tán ní Imam tí wá láǹfààní àti kọjú mọ́ gbogbo mùsùlùmí láti sọ gbólóhùn kan àbí èkejì fún wọn. Èyí tí ó tọ̀nà bákan náà ni wọ́n tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fáwọn tó wà ní ìdùbúlẹ̀ àárẹ̀ kan àbí èkejì èyí tí wọ́n jẹ́ ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ tí wọ́n gbàdúrà wípé k'Ọlọ́run bá kó fún wọn ní ìwòsàn tí ó péye. Lẹ́yìn ni Imam Abdulhadi Olúgbàmí ti tún lórí ọ̀fẹ́ láti dú ẹran bákan náà ni ó sì tún wá fi hàn lójú gbogbo àwọn ènìyàn nípa ohun tí ó túbà rẹ̀ gbé jáde fún gbogbo mùsùlùmí tí ó wà ní ìkàlẹ̀. Àkọ́kọ́ ká jẹ́ ẹnìkan tí a nígbàgbọ́ sí Ọlọ́run, ká sì jẹ́ ẹnìkan tí a máa ṣíkà àdéhùn, lẹ́yìn náà ká sì jẹ́ ẹnìkan tí a jẹ́ mùsùlùmí òdodo. Àwọn ọmọ tí Ọlọ́run ọba bùn wá ká jẹ́ ká lábòjútó lórí àwọn ọmọ yìí, torí ọmọ tí ò bá mọ Ọlọ́run ó súnmọ́ láti ya nǹkan tí a fẹ́. Ká fi Ọlọ́run ọba ká fi mọ àwọn ọmọ wa láti kékeré ẹ̀rí kí wọ́n lè dàgbà sẹ́nu ẹ̀. Ìyẹn yóò jẹ́ pé wọ́n lè mọ tẹ̀lé àṣẹ wa, àmọ́ bá a bá fọlọ́run ọba mọ̀ wọ́n ń táwa náà ń fẹ́ lára wọn àní rí Ọlọ́run kó ṣàánú ẹnì kankan wa. Mo wá kí gbogbo ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ látòkè délẹ̀, gbogbo àwọn tá a jọ parapọ̀ ń bí ilé ní tí a jọ kí ìrun ọdún náà. Ọlọ́run mọ̀ ṣe lè láṣẹ mọ́ fún wa o. Gbogbo àwọn tá a wà ní tòsí àtàwọn tá a wà lókèrè náà tá a mọ̀ ríra wa ránṣẹ́ tá a ń fọkàn bá wa lọ, Ọlọ́run yóò kó ẹnì kankan wa lọ́wọ́. Àyíká yìí tá a bá wà àánú Ọlọ́run aránṣẹ́ Ọlọ́run yóò mọ̀ bá ẹnì kankan wa. Ǹjẹ́ ìmáàmù ti ìlú Ìṣẹ̀dẹ̀ náà ni ẹgbọ́rọ̀ láti ẹnu wọn yìí léyìí tí wọ́n fi sọ di mímọ̀ nípa àwọn kan tí wọ́n fẹ́ kí mùsùlùmí kí wọ́n gbéṣe láti àsìkò yìí lọ. Kásùmù Ṣọlá tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.